wallahi alazim ẹni ọmọ ò gbọdọ̀ pàdé àwọn àtàwọn gbé o ẹgbọ́n ọmọ ìdẹ̀wà ń parọ́ mọ́ wọn. ọmọ gbọ́dọ̀ sáré pàdé ló ọkọ rálẹ̀ ọmọ gbọ́dọ̀ sáré pàdé lọ́kùnrin tó bẹ̀rẹ̀ mo ní àṣẹ àwọn nǹkan kan dẹ̀wà lára aṣọ yìí ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ bá rí wọ́n sọ síta àfi parẹ́ ètò dẹ̀wà lára aṣọ yìí. aláwọn kẹ́kẹ́ ń bẹ lára aṣọ tó mi bá ilé fojú kan obìnrin ọ̀sọ́ ta so alóbìnrin ọ̀sọ́ ta kẹtọ olóbìnrin ò láṣìírí ẹ máa gbé lọ. tí a bá ti láàbò ju ìṣẹ́gun olóòrùn ẹ bá dáadé ọkọ̀ dẹ̀dọ̀ ẹ bá fojú fún bẹ́ẹ̀ àìkó sòmí ọ̀ ká wẹ́ẹ̀kú ká kò rí sí ìwé gangan kọ́ lólóòrùn ẹ̀kú náà pè lólóòrùn ọmọ tí n bá ti gbé ẹ̀kú. bàbá dó ẹ ti rí wọn ní ẹkú gẹ́gẹ́ náà ń pè lólóòlù kì í sí èèyàn ní jẹ́bẹ̀ o fún wọn tó ń pè mí tó ń bú mi àtiwọn tó ń tẹ́ni mẹ́sẹ̀ ìsinmi mi ò rí ti ẹrù ẹkú tí wọ́n gbé bọ̀ láti ìlú tí wọ́n ti lọ jagun gẹ́gẹ́ náà ń pè lólóòlù o kì í sí èèyàn ní jẹ́bẹ̀ fa ẹkú Ọlọ́run adúpẹ́ bí o máa yá o so tẹ́kù ìbá ti lè wà lórí ìtàwọn báyìí àwọn ọ̀dẹ́ nìkankan màmá àwọn obìnrin pípa ni tó báyìí lè kojú ẹ dákun síbẹ̀ ń wá níbi ní 21st century síbi táwọn wà sí wà rèé iná fi ń bẹ ìjọba yìí pé gbogbo eléyìí ó yẹ ká ti kó ń bẹ olóòlù yìí nìsín kò fi nǹkan kódà ládùúgbò ibi tí wọ́n ti ń gbé kò tún mú kankan bẹ ẹyọ kan tí wọ́n máa ṣe náà ni kankan jáde kádà lórúkọ dídí ọ̀sẹ̀ kan ẹlòmí òkú lẹ́yìn wọn ẹlòmí ọkàn lẹ́sẹ̀ lẹ́yìn wọn wọn aṣa ẹlòmí lẹ́yìn wọn lẹ́yìn yòókù sí nǹkan mi jìrìjìrì pé wọ́n ti ń bọ̀ wọ́n bọ̀ olóòlù ń bọ̀ kankan ẹlòmí ní tẹ́ńṣàn ẹ dákun ẹ̀yin ìjọba à ń bẹ̀ yín ni gbogbo eléyìí ò ní ìtumọ̀ níbi ayélujáde yìí àwọn tí wọ́n gbé lánàá dà kódà àwọn tí wọ́n dojú ìjà kọ Islam lánàá nù wọn dà àwọn tí lọ Islam ó sì ń jẹ́ Islam lọ́yìn kẹ́kọ̀ọ́ ò lè ṣe Islam Ọlọ́run bá dẹ́dà olóní nǹkan rẹ̀ ní náà ní mójútó. ọmọ tí mo bí inú ọ̀dà mọ̀ tọ́lá bàbá wa wọ́n fi mọ wọn. ẹ̀dùn bàbá wọn náà ọmọ táwọn bínú gẹ́gẹ́ àwọn ò ní dà mọ̀mọ́ ọmọ tí wọ́n bínú gẹ́gẹ́ ẹ dákun ṣe eléyìí náà lẹ́sọ̀ pé a padà sílẹ̀ Yorùbá kí ni nǹkan tí ẹ̀ lè máa ṣe lọ́wọ́ tí ò ní dán ọmọ tó bínú gẹ́gẹ́ mọ̀mọ́ irú kí lélẹ́wọ̀ ṣé kẹ́kẹ́ mọ̀ ń ṣe lọ́wọ́ ìní dọ́mọ mi mọ̀mọ́ tó bá trespass kan gbà náà ń pa ẹ sì ń pariwo pé mùsùlùmí ní ń pààyàn àwọn eléyìí ti ń pààyàn látọjọ́ tó ti pẹ́ nǹkan torí bàbá yìí náà sọnù interview wọn yìí pé àwọn bàbá ẹgbẹ́ lẹ́nu wọn dájú pé yẹn ń sàsọdùn. ìdílé ìyàbá yọjú wò ó lè má kú báyìí lẹ́ẹ̀kan náà kí wọ́n sọ fún ọ májà lógún ọdún láyé ṣùgbọ́n tí n bá ti gbé ẹkún wọ ọmọ tí mo bí inú ọ̀dà mọ̀ tọ́lá bàbá wa wọ́n fi mọ wọn pẹ̀lẹ́ òṣèkà. ẹgbẹ́ statement kan bíi pé torí àwọn bàbá wọn fi àwọn ọmọ wọn gẹ́gẹ́ rúbọ obìnrin táwọn sì ti fi rúbọ òṣèkà obìnrin táwọn bàbá yìí ti fi rúbọ òṣèkà ẹ dákun ẹ̀sìn wo ni wọ́n ń pààyàn báyìí o kí ni èwo ni ń pààyàn báyìí àdúgbò tó ń gbé ọláwọn tẹ́jọ́ ń gbé ń bẹ̀ mélòó wọn ti pa lójú rẹ̀ so tí mùsùlùmí bá ń ka àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ ara wọn ipe Islam sọ pé ń bá ṣe báyìí àbẹ́ ń bá ṣe kódà náà àwọn ibi tẹ́mi faramọ́ hadith máa ń bà dára dínà ó fàtúrú ẹ̀ ń bá tó bá ṣe Islam tó bá ní wọn ò ṣe mẹ́ẹ̀pá nílùú tí wọ́n ti ń lò fi ẹ̀sìn irú àwọn nǹkan yìí nítorí pé ẹni tí ṣe Islam lọ́wọ́ ó wá lóhùn ò ṣe Islam mọ́ kò ní sọ pé òun ṣe Islam mọ́ lẹ́rọ́lì kó máa ṣe nǹkan bí tó bá bẹ́ẹ̀ ṣe yóò tún wá gbogbo ọ̀nà tí ó tún fi máa tánìṣì méjì Islam àtọ̀nà tí ó tún gbà máa fi dọ̀tí máìndì ẹlòmíì tó fẹ́ ṣe kíni tó fẹ́ kó jáde wala yalidu illa fajiran kafara irú wọn ò sì tún ní bí nǹkan kan lẹ̀ àfi lérí ibú àfi pòkì àfi kèfèrí. àbí inú fi rabbi la tadhar ala al-ardi min al-kafirina dayyara innaka in tadharhum yudillu ibadaka wala yalidu illa fajiran kafara. ẹ̀rọ àwọn Malik Musa lápẹjú ẹni sìn pẹ̀lú gbogbo pé ẹni tí kọ́ àwọn mọ́ńkì orí wọn sí online madrasa kankan ẹ wo eré ibú tí ń tẹnu rẹ̀ jáde sáwùjọ ẹ wo nǹkan. so ẹ wá gbọ́rọ̀ obìnrin kí n kàn fẹ́ lẹ́yìn kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nítorí àsìkò oorun sọ ẹ má bínú pé mo gbé irú ọ̀rọ̀ obìnrin báyìí wá o. ẹ̀yin àlùjẹ lè máa forí kojú torí mọ́ọ̀sì yìí ti rò pé bóyá ikú tó ń bọ́ káràárọ̀ tó ń wọlé láago 9 mẹ́sàn-án alẹ́ bí egun àdúgbò yìí olóòlù ìrìn ìjàmbá ló ń rìn ló jẹ́ kán ní kán káńsù ẹ̀ tí olóògùn bá lọ ó tún di ọjọ́júmọ̀ kó lóòrùn tó wọlé padà torútorú lolóòrìn rìn torútorú nǹkan tó ti sojú ti wáyé ni ọdún yẹn táwa náà gbọ́ pé lóòrùn bọ̀ tá ọlọ́run ló yẹ wá lọ́dún yẹn àjòjì ló forí kó nǹkan tí mò ń wí yìí ẹni yẹn ṣojú mi báyìí a wà ní sùúrù ọdún náà ìyá àlejò lèmi bá rí o tó ń gbà tá a wà ní sùúrù lẹ́yìn ọdún yẹn bàbá lọ kí ọ̀rẹ́ wa kan tí ìyàwó rẹ̀ kó wá sí sùúrù ẹ̀mọ́ àṣà so ká mú fọ̀rọ̀ ogun afẹ́ àlọ́ kí ọ̀rẹ́ wa labádé tí ó yà ní ọdún yìí
wọ́n àtàdé sí Ọ̀yà àbáwọn obìnrin kan bí àwọn náà fẹ́ ra pọ́ọ̀fù àbáwọn obìnrin kan àwọn náà ra pọ́ọ̀fù lọ́wọ́ tó wọ́n máa ń pè wọ́n lọ sí pàtí kan ní àmúlòpó wọ́n máa ní tí Ọ̀yà ni wọ́n ti jí àwọn èèyàn ní ibi táwọn wà tí Ọ̀yà wọ́n wá ní àwọn ìdílé ibi tán lọ pé wọ́n sì lọ́wọ́ mọ́tò kán máa júwe ọ̀nà fáwọn ẹni yìí lábàgbé olólùbọ̀ àbá sá everybody bá sá gbọ̀nàgbọ̀nà everybody ń sátà fún gọ́tà kì bẹ́ẹ̀ wọ́n máa yẹ ẹ mọ̀ pé tó lólùbá ń bọ̀ àwọn onílù àwọn àti mọ̀ pé tó lólùbá ń bọ̀ tó bá fi lè mú wa gbọ́ pé olólù sí ibi tí wọ́n ti sọ pé olólùbọ̀ yìí wọ́n fún wa sáyìn lẹ́yìn pé ká sá fún olólùkó ti dé tán so wọ́n máa yẹ sọ pé bóyá nǹkan tó ti wà láàárín àti tó lè pa òun dànù ní fọnàmọ́nà tó ṣe ó gbẹ́sẹ̀ rè kọ́ yẹn kápò ní wọ́n máa yẹ